أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم آمين. أدوبي فون أولون وباين يولون لوغو الحمد لله. أتورك فون سنلا نبي محمد صلى الله عليه وآله وصحبه وسلم تسليما. وما فاوا تاما شادوا فون بلا دوريا فاغبا الشيخ محمد الجامع تاج الأدب رضي الله عنه. الله تعالى. اللهم شباب كما ولهم باغمو. آمين. بابا لجي أكبا رشيد تنام الشيخ محمد كمال الدين حبيب الله الأدبي اللهم شباب كما باغمو رحمه الله تعالى. gbogbo àwọn ẹni rí àfáàgbò onítàdá bàbá àgbàdìgìdó ma gbogbo àwọn afá wa lápapọ̀ ọlọ́mọsàbá kí wọ́n bá yọ́nú sí wọn o wọ́n agbára Al-Qur'an wájú ọlọ́run bá a dókòtà ń jáde bárúkà ọlọ́mọsàjá rí wọn pẹ́ láti ra bá lẹ́jẹ́ àgbà tó ní bàbá àgbò onítàdá afá mi Sheikh fọlọ́run sọ káàdì gbogbo àwọn ẹni rí bẹ́ẹ̀ àwọn àmìdíwà àgbà ní Zumura Sheikh Abdul ọlọ́mọsàbá dútì wọn o. ètò yín tó wà ní ètò àgbọ́yé ẹ̀sìn Islam léyìí tí máa wá sí ojú rí náà wa adétí gbọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó tún bẹ̀rẹ̀ nánu tá a máa pàdé ara wa ní dèédé ọjọ́ Sunday lọ́lọ́run ní ọmọ abọ́sí lásìkò yìí ọlọ́run dákunjọ́ ọmọ rọrùn fún wa gbẹ̀yìn tẹ́ ń gbọ́ ọlọ́mọjọ́ bàjẹ́ fún yín ọlọ́mọdún yín ládàá rẹ o my Naija latest Islamic lectures ọlọ́mọjọ́ bàjẹ́ ẹ̀rọ ọlọ́run tó ní àjìjà mi ọlọ́run dákun bá ṣàánú wọn jù báyìí lọ àwọn àfa wa tá à ń gbé wá ní gbogbo ògbà wallahi wọ́n ṣe nítorí ọlọ́run náà ni pé la nuridu minkum jaza'an wala shukura ọlọ́mọdún wọn ládàá rẹ o. bàbá wa àgbàtà gbé wá lónìí gbogbo ọjà àlùbáríkà wọn àwọn náà ni àfa wa al-faqihul adib bàbá wọn ní mímọ́ bàbá wa ẹlẹ́kọ̀ọ́ onínúurí ọlọ́kàn rí aláníyàn rí bàbá wa al-imam Sheikh Ishaq Abdul Alakoso abani Alakoso ń Zumura àfàwọ̀ àgbàánu gbogbo ntẹ́lẹ̀ béèrè nípa ọ̀rọ̀ sílámù pátápátá oyé wọn sí bá ti máa pàdé àfàwọ̀ àná pẹ̀lú ògùn ọlọ́run àwọn ni mọ́mọ́ àgbà fún gbogbo tá à ń pè ní òkè àgbẹ̀dẹ nílùú Ìlọrin lápapọ̀ bàbá ẹ sálámà sílé kí gbogbo wa ká dáhùn sálámà náà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Afáwa àgbà Al-Imam Alakoso lẹ ti gbọ́ wọn tán sálámà ni ọ̀rọ̀ wa táwọn agbéyẹ̀wò lónìí ẹni pé bí ẹ bá ń fọ́lù wá bọ̀ láti jọ́ta ti bẹ̀rẹ̀ a sọ̀rọ̀ nípa ìmára gbogbo ntọ́jọ́ máa láti sọ bí yàn bá ti wò tẹ́lẹ̀ kọ́ lọ lè wò ó ọ̀rọ̀ àlùwàlá ti yanjú ẹ̀ kọ́dà haidọ̀ nifas janaba gbogbo ẹ̀ láti yanjú lórí àgbóyẹ̀sì Islam yìí àyanjú ẹ̀ fà títí kọ́dà tayammum bá a ti sálọ àlẹ́ ilé pẹ́ àti yanjú ẹ̀ bí a wá bọ̀rọ̀ dé ní ọ̀rọ̀ ọ̀run gbogbo mi ní faraidu sọláàtì ni àwọn afáwà àti bá yanjú ẹ̀ lérí ètò yìí àwọn ọ̀ràn ẹ̀yà tí ń bẹ́ ń bí irun àwọn ntọ́bàrún jẹ́ kí la fi túnrun sí àti yanjú ẹ̀ bí a wá bá dé òun ni pé wọ́n ní àwọn àrùn kan bẹ tọ́já sí pé àbá àti káyìlá bí àlásàrì ń jọ mi wọn là lè kí ní méjì tí wọ́n máa túmọ̀ pé à ń dí ìrun kù táwọn alárúbá ń pè ní sọ̀látùl kọ́sírì ìrun tá à ń dínkù kí ni ń fà á tá a fi máa dírun kù àwọn àyẹ̀wò là á ti máa dínkù gan kí ni ìdájọ́ rẹ̀ ní Ìsìlámù kí Ọlọ́run sọ kí l'Ànábì sọ ọ̀dà ọjọ́ mélòó gan ló lè gbà wá tá a fi máa dírun kù tá a fọwọ́ bá wa yanjú nù bọ́lọ̀ ń bá wa lọ yá wa débẹ̀ á tún wá mẹ́nu bà al-jam'u bayna as-salatayni ká kírun méjì pọ̀ lásìkò kan náà tí ó sì ní bọ́ sí dédé ìbínú Ọlọ́run ǹjẹ́ ó ṣe bẹ́ẹ̀ ní Ìsìlámù bọ́bá ṣe kílẹ̀ rí wa lórí ẹ̀ táwọn àfọwọ́bà gbéyàwó ní básìkò bá ti wá gbà ló wákàtí kan péré náà lání básìkò bá ti gbà wá lónìí mọ́ insha Allah àwọn àfọwọ́ tún wá ní
ìjọ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run. Bismillah Sheikhana. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. àfáwà Abdul Gafar Astaghfirullah al-azim. Ọlọ́run kó bá wa san yín lẹ́san olóore. Àmín. Àmín wa iyyakum. A kí gbogbo mùsùlùmí jákèjádò ayé tí ẹ̀ ń gbọ́ wa lákòókò yìí etí tẹ́ fi ń gbọ́ wa Ọlọ́run ò ní jẹ́ kí tí ní odi tẹ́ máa náwó sí. Àmín. gbígbàdúrà tọ́lọ́run máa ń ṣe fún ẹni tí ń bá ń gbọ́rọ̀ tiẹ̀ tó sì fẹ́ tẹ̀lé Ọlọ́run bá wa ṣe fún yín. Àmín. oore tí máa ń bẹ fẹ́ni tí ń bá lẹ́mìí àti ṣètò Ọlọ́run bá wa ṣe oore náà fún yín láyé àti lálùkìyámà. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gẹ́gẹ́ bí tọ́pìkì tí àwọn àfáà wa gbé kalẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ èdí ìrun kù kí ni tá ń pè bẹ́ẹ̀ kádìrún kù kí sì ni ìdájọ́ ìgbà wo là á máa ń kírun méjì pọ̀ kí ni ìdájọ́ tí ń bẹ fún un nínú Islam àǹfààní wo ni ń bẹ fún un. bọ́lọ̀ ń bá ti láyé gbà wá máa á gbìyànjú láti sọ méjèèjì ní ṣókíṣókí lọ́nà tí ó gbà yé kọ́lọ̀ ń jẹ́ kó yé ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń kó ṣe àmànà wa tá à ń wí àtẹ̀yìntẹ̀ ń gbọ́. Àmín. kí là ń pè ní sọ̀látùl kọ́sírì. Sọ̀látùl kọ́sírì. níta ń pè ní sọ̀látùl kọ́sírì òun ni ìrun tá à ń kí tá a wàá dí ìrun náà kù tí ò ní jẹ́ gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ tá a máa ń kírun gẹ́gẹ́ bá a ti mọ̀ tá a ti máa ń kírun ìrun wákàtí márààrún tá à ń kí ìrun àyílà alásàrì magrubi àti ìṣáyì tàṣùbà àwọn àrùn òun là á máa ń dínkù ìrun wákàtí márùn tí ń bẹ fún wa àṣùbà tá a mọ̀ sí sóbòhì sóbò ẹlẹ́ẹ̀kejì ní zuhur ẹlẹ́ẹ̀kẹta ní asiri ìkẹrin ní magrub wákàtí márùn ẹlẹ́ẹ̀karùn nínú ìrun wákàtí márùn tó jẹ́ dandan fún wa òun là ń pè ní ìrun ìṣáyì. àwọn ìrun tá a ti máa wá ń dèrún kù ìrun mẹ́ta náà ni. mẹ́ta náà la máa dínkù mẹ́ẹ̀. ìrun àyílà tá a mọ̀ sí zuhur alásàrì tá a mọ̀ sí asiri àti ìrun ìṣáyì. ìrun mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí ṣe tá a fi máa wá ń dínkù ìgbà wo sì la máa ń dínkù àfa Abdul Gafar. àyílà a lè dínkù sí mélòó. a lè dá àyílà kù ìrun àyílà jẹ́ olóòtú mẹ́rin tá a bá wá fẹ́ dínkù méjìlá kì í. bẹ́ẹ̀ ni ìrun àlásàrì tá a bá fẹ́ dínkù méjìlá kì í lásálámà. ìṣáyì náà méjìlá kì í tá sálámà. èyí ṣe tá a fi ń dírun kù. kí ni ń fà á. ìrun tá a mọ̀ gẹ́gẹ́ bí gbogbo wa náà bó ti yé wa òun ni wípé Islam bá nábì ti gbé ọ̀rọ̀ ọ̀run wá fún wa lẹ́rù wákàtí márààrún ọ̀nà tá nábì gbàgbé wá sallallahu alayhi wa sallam òun náà ní ká kí gẹ́gẹ́ bá nábì ti ṣàlàyé gẹ́gẹ́ bó ti gbà fún wa tábàlẹ̀ ọ̀rọ̀ Isra wal Miraj bá nábì ti gba ìrun wá fún wa ọ̀pọ̀ ní táwọn àfa sọ fún wa ní tàríkànú tíra wọ́n jí ó yé wa pé ńgbà tá nábì ṣe Isra wal Miraj ìrun tó tiẹ̀ kọ́kọ́ gbà wá ìrun 50 ni wọ́n ní ká máa kí lójúmọ́. ìrun yóò jẹ́ ìnira fáwọn mùsùlùmí láti máa kí. gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ fún wa alánàbí Musa ọ̀sọ̀ fún anábì padà ìrun yóò lè fáwọn àlùmọ̀ rẹ̀ kọ́ máa kí ìrun 50 lójúmọ́ ìṣẹ́ẹ̀dì wákàtí márùn kọ́ máa kí ìrun 50 lójúmọ́ yóò jẹ́ ìnira padà anábì padà ló lè sọ fọ́lọ́hún Ọlọ́run dínkù tó fi wá di wákàtí márùn tàǹkì. ìrun náà wá ń jẹ́ wákàtí márùn wọn là nábì Musa tún sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. padà lọ o wọn ò ní lè kí
ìrun náà pọ̀ ànábì lójú ń tì òun sallallahu alayhi wa kóhun tó sallam. padà lọ́sọ́dọ̀ ọlọ́run kóhun ó sọ fún wa wípé kóhun ó wí fọ́lọ́run wípé ìrun yìí kó tún dínkù òun ò lè padà lọ mọ́ ànábì tá a fẹ́ lò níbi gbólóhùn tá à ń sọ yìí ni wípé ànábì ò fẹ́ ìnira fáwa mùsùlùmí ọlọ́run ló sì fẹ́ ìnira fáwa mùsùlùmí òun ló bí sábà bíi kádẹ́rùn kù àìfẹ́ nira fún wa ló bí sábà bíi ká jẹ ìrun méjì pọ̀ lásìkò kan náà lákòókò kan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ìsìláàmù sì ti wá wà a máa sọ fúnra wa ń gbogbo ìgbà ọlọ́run ní ma jahala Allahu alaykum fi dini min haraj naam millata abikum Ibrahim wa sammakum al-muslimuna min qabl wa sammakum al-muslimina min qabl naam ìlànà nabi Ibrahim àti ẹwà yìí ọlọ́run ọba ma jahala Allahu alaykum fi dini min haraj ọlọ́run ò fi ìnira kankan síbi ẹ̀sìn nítàgbára ò ní ká látijọ́ tá a ti béèrè tá nẹ́bi ti béèrè fún wa lọ́dọ̀ ọlọ́run pé àwọn àjọ mi látò akhidhna in nasina aw akhtana wala tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablika wala tuhammilna ma la taqata lana bihi. la ilaha illallah. ní táwọn àjọ mi ò ní ní kápọ̀ ọlọ́run dákun má gbé kàn wọ́n lọ́rùn ọlọ́run sì ti dá nẹ́bi lóhùn òun lọ ṣe sábà bíi ìrun olóòpó mẹ́rin tá a kà kalẹ̀ òun ní ìrun mẹ́tẹ̀ẹ̀ta yìí tó wá di olóòpó méjì tá a bá wá kí ìrun olóòpó mẹ́rin ní méjì kò sí láìfí kankan bẹ́ẹ̀ afáwa Abdul Gafar níta àkọ́kọ́ bira wa ni wípé èéṣe tá a fi máa kírun olóòpó mẹ́rin méjì ẹlòmíì lágbára tó bá yẹ pé ìrun 50 náà lọ́nà ni a máa kí ẹjá máa kí n so a ṣe máa wá kí mẹ́rin mẹ́rin a ṣe máa kí márùn márùn ẹjá máa kí n so ànábì ní orí báwọn sallallahu alayhi wa sallam ànábì tí ó fẹ́ nira fún wa ó ní kí irun wọn máa jẹ́ olóòpó mélòó olóòpó méjì tá a bá wà ní àwọn àyè kọ̀ọ̀kan láwọn kọ̀ǹdíṣọ̀n kọ̀ọ̀kan tá a bá wá rí mùsùlùmí òdodo kọ̀ǹdíṣọ̀n kan lọ́lọ́run gbé kalẹ̀ yìí kí ni kọ̀ǹdíṣọ̀n náà tọ́lọ́run gbé kalẹ̀ pé tá a bá travel tá a bá ṣèrìn àjò ẹ dírun kù àwọn ìrun wo láwa dínkù ìrun àyílà ìrun àlásàrì àti ìrun ìṣáyì tó jẹ́ mẹ́rin mẹ́rin èyí dírun àṣùbà kù àyèsí dírun mọ́gúrúbì kù tá a bá wà lórí ìrìn àjò ká dírun kù ń àfa ara àdájọ́ tàbí ká dírun kù ń kí ni ìdájọ́ rẹ̀ gan. n ta fi sọ pé hukumuha wa dalilu mashru'iyyatiha. ìdájọ́ ká dírun kù gẹ́gẹ́ báwọn àfa ti wí àwọn àfa ní sunnatun muakkada. sunnatun muakkada kí ló ń gbé báwọn. ọ̀rọ̀ ìlànà nẹ́bì tó dáa tó kan pátó yẹ ká tẹ̀lé ni. ẹlòmíì lè sọ pé òun ò dínkù tó o bá dínkù kò sí láì fi ń bẹ̀. ọ̀sẹ̀ lọ́hùn àmọ́ kó o dínkù gẹ́gẹ́ bá di sànẹ́bì míì ti wí sallallahu alayhi wa sallam. ànẹ́bì sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ ànẹ́bì ní inna Allaha yuhibbu an tuhta rukhasuhu. Allahu akbar sallallahu alayhi wa sallam. kama yakrahu an yuf'ala ma'siyatuhu. sallallahu alayhi wa sallam. Ànábì ní gbogbo ntọ́lọ́wọ́n bá gbé wá fún wa níbi àdìsí dáka wọn Ànábì ní dájúdájú Ọlọ́run o tó bá ó dá wa mùsùlùmí ó sì wá fi àwọn nǹkan kan kalẹ̀ fún wa pé eléyìí ní ẹsẹ̀ eléyìí ní ẹsẹ̀ Ọlọ́run wá fi àwọn nǹkan kan kalẹ̀ tí ó máa tún jẹ́ ìrọ̀rùn tẹ́ kan nígbà tẹ́ bá wà láàyè kan tára bá fẹ́ níyìn o irú ìgbésẹ̀ tẹ́ gbére. ẹgbẹ́ gbà báyìí tó tún jẹ́ náà rọrùn torí pé Ọlọ́run gẹ́gẹ́ bí àyàtàkà Ọlọ́run ò fẹ́ ìnira fáwa mùsùlùmí. Ànábì wa sọ fún wa pé dájúdájú Ọlọ́run ọba yuhibbu an tuhta rukhasuhu. Ọlọ́run ọba fẹ́ràn kéèyàn máa tẹ̀lé ìdẹ̀kùn tó bá ṣe fún yàn. má mú ìtọ́ máa le mọ́. àfàbù Gafar Ọlọ́run jọ dáa fún yín. tó bá rọrùn ni ó mú. tó bá wà láàyè kan báyìí ẹ̀dẹ̀ báyìí ni ó ṣe tó bá wà láàyè báyìí ẹ̀dẹ̀ báyìí ló lọ́n ṣe fún Ọlọ́run wa mo fẹ́ràn ẹ̀dẹ̀ tí mo bá ṣe fún yín o. wọ́n ní ẹ mú. mo fẹ́ràn kẹ́ ẹ máa mú o. wọ́n ní mo gbà mo bùn ọ nfẹ́ ságbẹ́. bọ́lá olókun wọn opportunity ẹ̀. Ọlọ́run wa ní búbù tèmi náà bùn yín mo fẹ́ràn kẹ́ ẹ mú tí mo bùn yín kẹ́ ẹ gbà. Allahu akbar.
èyí dágbára wò wọ́n fẹ́ràn pé tó ẹ̀dẹ̀ ni mo ṣe kọ́ wá tẹ̀lé ẹ̀dẹ̀ ń kọ́ ọmọ mi èyí tó léwu èyí ń ló wù mí ju pé yín ṣe èyí tó léwu náà ní í ṣe ni wọ́n fi máa kà á fún wa níbi àdìsí pé kò síjọ́ kan tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi wà nírìn àjò ànábì ekirun pé o. ìmọ̀ dìrún kù ni. ànábì máa dírun rẹ̀ kù. Allahu alayhi wa sallam. tá a bá wá rẹ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tí ń dírun kù nígbà tó bá wà nírìn àjò irú ẹni bẹ́ẹ̀ ló ṣe súnà yóò gba aládàá ó ṣe súnà yóò sì tún gba aládàá tó ṣe ìbádà bó ti yẹ kó ṣe. aládàá méjì nírú ẹni wọ́n gbà. tòrọ́ tẹ̀lé àdìsí àtànábì sọ yìí pé ọlọ́run fẹ́ràn kí ní bá fún yín ẹ gbà á ọlọ́run sì fẹ́ràn kí mùsùlùmí tó bá rí nǹkan méjì tí ìkan le ìkan dẹ̀ kò sí ní tọ́lọ́run fẹ́ràn fún àwa mùsùlùmí tàbí pé kò mé ìtọ́ dẹ̀ òun. má mú èyí tó le. má mú èyí tó le ẹ̀sìn Islam ò le. dínú yusrun. gẹ́gẹ́ bá ànábì ti sọ ń gbà kan pé ànábì ní yasiru wala tu'assiru sallallahu alayhi wa sallam. wabashiru wala tunaffiru. Ànábì ní sallam. yasiru èyí tọrọ òun ni ẹ máa ṣe ìdẹ̀kùn ni ẹ máa mú la tu'assiru ẹ má fara nira yín bashiru ẹ dunra yín nú ẹ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ láàrin ara yín wala tunaffiru má gbé ní tí ó lè kalẹ̀ fáwọn èèyàn níbi ẹ̀sìn má mú ẹ̀sìn lé koko má sọ ẹ̀sìn dín táwọn èèyàn máa sá fún ìdí tá a fi fẹ́ sọ̀rọ̀ kọ́sírù nù. tá a bá tí wọ́n sọ kọ́sírù a tún máa sọ ìrun aljamu bayna salatayn. jíjà ìrun méjì pọ̀ lákòókò kan náà. kásáré sọ pìrìàmbù lérí eléyìí ìrun méjì wọn a máa jà pọ̀ lákòókò kan náà torí kí mùsùlùmí ọmọ bá wà lọ́wọ́ nira. tí mùsùlùmí bá wà nígbà tó yẹ pé ẹ̀rù ń bà á gbogbo wa la mọ̀ nínú ntẹ Kùránì sọ fún wa tọ́lọ́wọ́n ọba sọ fún wa ni wípé inna as-salata a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. dájúdájú ìrun fún mùmíní òdodo mùmíní gidi ọlákòókò ọ̀ranyàn ni tó sì lákòókò tí èèyàn máa ń kírun èèyàn kírun kalẹ̀ kírun dé ìta ìmọ̀ràn bá sì lọ èèyàn kírun lẹ́yìn tí táìmù ọ̀run bá ti lọ táìmù ọ̀run rẹ̀ lọ tọ́jú akọjá wa ló ń kí irọ́ o ìrun lákòókò tiẹ̀ bí ìrun ti wá lákòókò rẹ̀ tó ànábì tún wá ọlọ́run tún wá yọ̀ǹda fún ànábì kó ṣe ẹ̀dẹ̀ lórí ìrun tá a bá ń kí lórí ìrun tá a lọ lákòókò òun ó wá dàbí pé ìrun tó àwọn àrùn téèyàn máa ń jẹ́ pọ̀ tá a kì í pọ̀ nígbà tí ìnira bá fẹ́ dé a máa ṣàlàyé àwọn oríṣiríṣi àwọn ìnira yìí nígbà tó bá fẹ́ dé a wá jẹ àwọn àrùn méjì kan pọ̀ àwọn àrùn tá a máa jẹ pọ̀ náà gẹ́gẹ́ bí àlàyé tá a fẹ́ ṣe fúnra wa a máa jẹ ìrun sọ̀látù zuhur àti sọ̀látù asiri tó bá wà láyé kọ̀ǹdíṣẹ̀ kan a sì kí àtàyílá àtàlásárì a sì kí lákòókò ọ̀kan nínú méjèèjì. a lè ká àyílá àtàlásárì lásìkò àyílá bí. a lè kí àyílá àtàlásárì lákòókò àyílá táwọn condition tá a fẹ́ máa kà fúnra wa yìí tó bá ṣẹlẹ̀ síyàn. a sì lè kí àyílá tàlásárì lákòókò alásárì. a sì gbalada rẹ̀ pa akílá àkókò èyí tá à ń sọ yìí kì í ṣàwáládá alẹ́ o ànábì ló wé kalẹ̀ ànábì sì fẹ́ ká tẹ̀lé kádàkùn kásáré yabẹ̀ òun ká lè ba àmọ́ kókó tá à ń sọ yìí àwọn sàábé mẹ́ta ni wọ́n wá bá ànábì sallallahu alayhi wa sallam ìkan wá sọ fún ànábì pé ànábì ya Rasulullah sórí látòní mi ìwọ ànábì yọ̀ǹda fóun tóun òun ọmọ látòní lọ ìbádà tóun ọmọ ṣe bóun ti fẹ́ ṣe tó gbogbo òru òun pátá lòun ò fi ní sùnmọ́ àwọn ọmọ yẹn náfìlà lóru láti ìgbà tí tóorùn bá ti ń pọ̀ báyìí títí tí ilẹ̀ òun fi yọ náfìlà lòun ọmọ yẹn ẹni àkọ́kọ́ nù bákan náà ẹlẹ́kejì lọ lè bá nẹ́bí wọ́n fẹ́ púrúfù agbára nù o ìkejì lè bá nẹ́bí pé wà nẹ́bí yọ̀ǹda fóun ìyàwó kí ni ń bẹ lára ìyàwó nídìí òun tòun o yọ̀ǹda fóun yìí bá dà lòun ọkàn máa ṣe òun ọ̀fẹ́ ìyàwó kankan ẹlẹ́ẹ̀kẹta ànábì yọ̀ǹda fóun àwẹ̀ ló wọ́n bẹ̀rẹ̀ sí gbà látòní títí tóun èkú òun ò tún sínú mọ́ àwẹ̀ ló wọ́n máa gbà nítorí tóun fẹ́ gba gbogbo ládá ànábì wa sallallahu alayhi wa sallam àdìsí náà bẹ́ẹ̀ mi sọ yìí Buhari
anabi wa kóró ojú sí wọn anabi wa ní kí ni tẹ̀ ń wí yìí amma ana asumu wa aftir Allah anabi ní òun á máa gbàwẹ̀ wọn á sì máa sínú ẹ ṣe tó máa gbàwẹ̀ lọ tó wà ní sínú ó kó bá rẹ ọ̀sáwó mọ̀ bá wọn. akumu wa anam anabi ní anamu wa akum òun á máa sùn yìí yànnà fìlà lóru òun sì dìde yán yànnà fìlà lóru ẹ ní ọ gbọ́dọ̀ lọ yànnà fìlà láti gbà tílẹ̀ tóòrùn bá ti wọ̀ títílẹ̀ tóòrùn fi yọ a kó bára wa a gbọ́dọ̀ mú ìdẹ̀kùn bára wa ìkànnù ẹlẹ́ẹ̀kẹta la nẹ́bi sọ wípé tó atazawwaj wa atazawwaj oníyàwó ànìká sunnati. man ragiba an sunnati falaysa minni. anabi ọ̀fẹ́ ká ṣàṣejù kò sì fẹ́ ká ṣe àṣetó àṣejù òwúlò kankan níbi ẹ̀sìn àṣetó náà sì dáa ẹ̀yin wa máa yá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ anabi tó la àwọn àlànà yìí kalẹ̀ fún wa ó fẹ́ wa fún oore kẹ́nìkan wá rò kó ní tò sọ̀látùl jámù àfáàwá Abdul Gafar náà alabayik bí sọ̀látùl jámù yìí tá ń sọ yìí kíkí wọn pọ̀ látùkọ̀ kan náà gẹ́gẹ́ bí táìmù tá a wà yìí òjò ló ṣe tó ṣe fún wa nílùú Ìlọrin níjó níyàn tọ́já gbogbo ilé pẹ̀lú atẹ́gùn táìmù òjò ń wá ń rọ̀ ní táìmù tá a wà yìí náà lákòókò mọ́gúrúbì yọ ọ̀rọ̀ láti bí aago 6 títí bó ti rọ̀ ń jẹ táwọn àwa wà mọ́sálásí bàtí wà mọ́sálásí tá a kírun àtò káfí ìṣá ilé nígbà kí magúrúbì tán ẹrú ọlọ́run kan ní láyé ànábì rán ni wọ́n ṣe ń bẹ́ẹ̀ bí àdìsí ẹ̀rọ ànábì rán láyé ànábì nù kò sí ìnira kankan mọ́ nísìn nígbà tá a ti ní rúùfù nínú mọ́sálásí òjò kankan lè pa wà ní àìsí òun gan ló ní gbalada tó láyé ànábì nù àìsí kò ṣe sọ̀látùl jámù yìí torí pé wọ́n ti là ànábì ṣe tó bá ti ṣe wọ́n parí ẹ̀yìn rẹ̀ ní bá ní fẹ́ ká kátó máa fara gbé kó ànábì ló ti gbé lánàá tó da àwọn kalẹ̀ ọ̀rọ̀ sọ̀látùl jámù ní aṣọ ọ wá kun tá a fẹ́ lò nínú sọ̀látù taksir alikọ́sírù kí ni wọ́n ń pè ní kọ́sírù gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa òun ni ìrun tó jẹ́ oníwákàtí mẹ́rin tó jẹ́ oníraka mẹ́rin á wà kí ní raka méjì á sì sálámà nígbà wo àfáàbù Gafar nígbà wo là á máa kírun ní raka mẹ́rin ní méjì àkọ́kọ́ nínú táwọn àfáà kàkalẹ̀ fún wa nígbà tá a máa kírun raka mẹ́rin tí ó di ní méjì òun ni ayé wo la nẹ́bì ti ṣe àfáàbù Gafar àkọ́kọ́ gbà tá a máa ń ké nígbà tá a bá wà ní ìrìn àjò nígbà tá a bá travel torí wípé gẹ́gẹ́ bí àdìsí ànábì ó ní asafar kétí àtùm minal adhab kéèyàn fẹ́ ṣe ìrìn àjò kò sí àjò dàbí ilé kéèyàn wà ní ìrìn àjò gbogbo àwọn ìṣòro tí ń bẹ ń bẹ lọ́lọ́run torí ẹ̀ gbé tó ká máa kírun ní méjì kalẹ̀ gẹ́gẹ́ bá àdìsí ànábì tiẹ̀ tuntun wá wọn lákòókò gbà tí irun ó dé bá nàbí sallallahu alayhi wa sallam irun tó kọ́kọ́ dé lófin fún ànábì ń bẹ ìrìn àjò irun náà sì ń jẹrun rákà méjì ní gbogbo àwọn irun wa tá à ń kéwọn sọ̀látù alikọ́sírù gangan lọ́kọ́kọ́ wá fún ànábì àwọn àfáàní kọ́dà kìí ṣe kọ́sírù àwọn gan wọn ní òun gan ni tamam wọn ní kìí ṣe kò dínkù ìrun méjì gẹ́gẹ́ lọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànábì nítorí pé ànábì ń bẹ ní ìrìn àjò ní ìrun dé wọ́n wá ní ìrun náà àyílà ń jẹ́ méjì àsùbà ń jẹ́ méjì àyílà náà ń jẹ́ méjì alásàrì ń jẹ́ méjì mọ́gúrúbì ń jẹ́ mẹ́ta ìṣáyì ń jẹ́ méjì àkọ́kọ́ ọ̀run tó kọ́ sọ̀kalẹ̀ fún ànábì. bó ló ti wá di mẹ́rin. bó ti padà wá di mẹ́rin ni pé nígbà tá ànábì bá wá wà nílé àdìsí mi padà wá wá tó ọ wà nílé mẹ́rin ni kò máa jẹ́ tó o bá padà sílé làwọn àáfàá tó fi sọ fún wa pé irun òun gẹ kèé ṣe àdínkù bó ti jẹ́ méjì òun náà bó ti jẹ́ méjì gan-an nípìnlẹ̀ rẹ̀ torí pé ní àjò lọ́wọ́ àmẹ́ni ọba wa wà nílé yóò kí mélòó mẹ́rin àtàwọn tó ní kèé ṣàdínkù wọn ò sì sọ.
àjò ni irun ti bá nẹ́bí ká sì kírun àyílà ní méjì alásàrì ní méjì ìṣáyì ní méjì òun ni tọ́wọ́ kọ́ sọ̀kalẹ̀ fún nẹ́bí. Allahu alayhi wa ó sallam. padà wá di mẹ́rin nígbà tá nẹ́bí padà sí ilé. irú ìrìn àjò wo là á ti máa ń wá ń dìrun kù. àkọ́kọ́ kò yẹ mùsùlùmí kó máa ṣe ìrìn àjò tó bẹ́sẹ̀ lọ́wọ́. ìrìn àjò tó mú ẹsẹ̀ lọ́wọ́. ìrìn àjò tó mẹ́sẹ̀ lọ́wọ́ kò yẹ mùsùlùmí. bí ìrìn àjò wo. kí mùsùlùmí wá dìídì kó digbá dagbò kó máa lọ lè jalè. kọ́ wa torí ẹ̀ máa dìrun kù. kọ́ fẹ́ lọ lè jalè nílùú mi. kọ́dà bí jésù ìlú mi nǹkan. ibi tí ń lọ yìí ò máa fẹ́ torí ẹ̀ dìrun kù. àwọn àfọ̀ kọ́kọ́ fẹ́ kó kọ́kọ́ palẹ̀ mọ́ pé ó fẹ́ lè jalè. ẹ ṣiṣẹ́ ẹbú. ó fẹ́ ṣiṣẹ́ ẹbú. èyí wọn kọ́kọ́ dáa náà. èyí wọn ò dáa ká yọ kú. mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ọ̀la níyàn tó dáa lérí iṣẹ́ rere. mùsùlùmí tó bá wá fẹ́ tíráfù lérí tó fẹ́ lè ṣe ìbáadà ó fẹ́ lè ṣiṣẹ́ rere ó fẹ́ wá jíjẹ ó fẹ́ wá mú lọ tí ń bá ti ń rin àwọn ìgbésẹ̀ kan irú mùsùlùmí náà gbọ́dọ̀ dí àwọn ọ̀run mẹ́tẹ̀ẹ̀ta ta kàún kù. àwọn àfáà wa ní ìrìn àjò tí mùsùlùmí ó rìn tí ó fi dírun kù ó gbọ́dọ̀ tó bò. masafatul qasir nù. masafatul qasir. Allahu ìrìn téèyàn ó rìn gbọ́dọ̀ tó dédé ìrìn bò gẹ́gẹ́ bí àdìsí tó wá. dédé ọjọ́ ní tó lọ tó fi máa wá dírun kù. bó ni ó ti jìnnà tó wọ́n fẹ́ yanjú yìí o. an Anas radiyallahu anhu hadisi da Anas ibn Malik hadisi tó gbọ́ wa ó ní kana rasul sallallahu alayhi wa sallam idha kharaja masirata thalathati amyal aw afrasaha salla rak'atayn sallallahu alayhi wa sallam. Anas ibn Malik ń fún wa lábàárí pé anabi ń gbogbo ìgbà tá anabi bá ti jáde ní òǹdíwọ̀n ìrìn mẹ́ẹ̀lì mẹ́ta ìrìn mélòó mẹ́ẹ̀lì mẹ́ta anabi a máa dírun kù. tó bá fi lè mú jáde kó ń lé. tó bá fi jáde kó ń lé tó bá fi ìrìn àjò tó bá fẹ́ ṣe òun ló tó mẹ́ẹ̀lì mẹ́ta a máa dírun kù. ẹ̀já gbéra pé bó wọ́n ti ń pè ní dìde máìlì láyé ànábì sallallahu alayhi wa sallam. wọ́n ní tí wọ́n ń pè ní máìlì lẹ́yìn ayé ànábì ló ń di wọn ní wípé tí a bá wò tó bá wà ní orílẹ̀ aṣálẹ̀ tó pé a máa rí ọ̀kánkán tí n tó ń pè ní máìlì kọ̀ọ̀kan òṣìṣẹ́ tó bá fi wà lọ́kánkán kí ọkùnrin bá kú òun wájú rẹ̀ kọ́ ọmọ rìn kó rìn àbí kọ́kùnrin ó wà lọ́kánkán kọ́ ọmọ wa wo ọkùnrin òun náà lọ́kánkán ní jìnnàjìnnà kọ́ ọ má lè dá a mọ̀ wípé ọkùnrin lélẹ́yìn ní àbóbìnrin ni. kọ́ ọ má lè dífẹ́ǹtì ẹ̀ pé sóbìnrin lélẹ́yìn àbọ́kùnrin. òǹdí wọn mẹ́ẹ̀lì kan. láyé ànábì. láyé ànábì. tó bá wá pé bẹ́ẹ̀ náà ló ti jẹ́ láyé ìsìn náà. mẹ́ẹ̀lì ti rọrùn láyé ìsìn. tó bá ó ní bí wọ́n ti ń wọ̀n mẹ́ẹ̀lì kan ní mẹ́ẹ̀lì kan ní àmọ́ tó o bá tiẹ̀ ní tó fi wọ́n. bá ànábì ti kọ́ wa nù. bá ànábì ti kọ́ wa nù. sallallahu alayhi wa sallam. báwọn àfáà ti kọ́ wa nù. nítorí bá fi mọ́ ọmọ wo èèyàn lọ́kànkán. torí èèyàn. torí pé èèyàn ní kíní yìí jọ àmọ́ ò lè so òpin yà láàrin ọkùnrin mẹ́ẹ̀lì kan nù. tó bá wá pé mẹ́ta báwọn alànàbí àmọ́ dírun kù. sallallahu alayhi wa sallam. tó bá yẹ èèyàn ní mẹ́ẹ̀lì mẹ́ta tó bá ti láàníyàn báwọn ànàbí ó dírun kù. ìrun owó náà wá dínkù gẹ́gẹ́ bá a ti sọ òun ni ìrun àyílà alásàrì àti ìṣáì. yóò máa kí ní raka méjì méjì. yóò máa kí ní méjì méjì bá nàbì tó máa ṣe. ẹ wá já sáré béèrè. naam. a mọ̀ pé raka méjì lẹ́ni yóò máa kí. bọ́wá sì fẹ́ kí ní pípé tẹ́lẹ̀ yóò máa kí ní raka méjì àkọ́kọ́ yóò kéwú jákè níbi ìṣáì yóò sì fi súra lé. raka méjì ẹlẹ́ẹ̀kejì yóò kéwú jẹ́jẹ́ fatia nìkan níbi àyílà yóò kéwú jẹ́jẹ́ àmọ́ yóò fi súra lé níbi raka méjì àkọ́kọ́ àtàlásàrì bẹ́ẹ̀ náà. bàbá wa débi pé kọ́sùrù ọ̀fẹ́ dírun kù ìbéèrè wa ni pé ṣé ti fa tó ní súra ní òkè ni àbí fatia nìkan ní òkè níbi tìṣáyì ẹ ti dáhùn yóò papọ̀ níbi tìṣáyì ọ̀dà àti gbọ́ yóò kéwú jẹ́jẹ́ ni àbíbi tí ó ti kéwú jákè ní òmù àbí yóò ṣe ní ọ̀dà nǹkan raka alákọ̀ọ́kọ́ jẹ́ nké fatia kan súra kan raka ẹlẹ́ẹ̀kejì
jẹ́nkí fatia lásán ká mú ní déédéé síra wọn. ìbéèrè ńláńlá lè béèrè. Wa kum rahman. àmì yìí tọrọ ọrọ̀ jù fún mùsùlùmí tá a ní tó máa ṣẹ̀ṣẹ̀ máa tí ó fi máa di ẹ̀kọ́ kíláàsì. èyí tọrọ ọrọ̀ jù ni pé bẹ́ẹ̀ yóò ti kí rákà méjì alákọ̀ọ́kọ́ òun bẹ́ẹ̀ ni ó ti kírun sọ̀látù kọ́sìrì náà. tó bá ṣe pé ìrun zuhuri ló fẹ́ kí rákà méjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ yóò ké súratul fatiha jẹ́jẹ́ yóò sì fi súra lé ẹlẹ́ẹ̀kejì bí ó ti kí méjì alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà láti kírun kọ́sìrì méjèèjì náà yóò ké àkọ́kọ́ ni ó mú bẹ́ẹ̀ náà ni ó ti ṣe ń bi àlásàrì bẹ́ẹ̀ náà ni ó ti ṣe ń bi sọ̀látùl ìṣá yìí náà ìyàtọ̀ tibẹ̀ ni pé kéwú jẹ́jẹ́ rákà méjì alákọ̀ọ́kọ́ yóò ké wúbo yóò ké jákè méjì ẹlẹ́ẹ̀kejì yóò ké jẹ́jẹ́ tó bá ṣe bí sọ̀látùl ìṣá yìí yóò ké tó fẹ́ kí n kọ́ sírù yóò ké méjèèjì jákè bá a ti máa ṣe nù. ibi tá a tún fẹ́ yà ni wípé ìjọ mélòó la máa wá fi ń dèrún kù. muddatul qasri. ìjọ mélòó la fi ń dèrún kù àtijọ́ yẹ wa níbẹ̀rẹ̀ wípé gbogbo ẹni yòówù tó bá fẹ́ rìnrìn àjò gidi kó dèrún kù òun gan-an ni ó gbà ládájú ìgbà wo ni ó wá dèrún òun kù bó o sì ni ó ti dèrún kù bẹ́ẹ̀ ọ̀nà ìgbà téèyàn máa ń gbà dèrún òun kù abẹ́rẹ́ wípé wọ́n ní tànàbí bá fẹ́ jáde sallallahu alayhi wa sallam idhartahala kọ́bla anabi wọ́n ní idhartahala rasul sallallahu alayhi wa sallam nígbà tá anabi bá jáde ní bá ń ṣèrìn àjò kọ́bla zawali shams ṣáájú kóòrùn tó yàtàrí tá anabi bá fẹ́ ṣèrìn àjò ṣáájú kóòrùn tó yàtàrí anabi ó dẹrùn kù àmọ́ ọ̀nà tí ó gbà dẹrùn kù ni pé nígbà tí táìmù àyílẹ̀ tí ì tó irú nígbà tí nígbà tá ànábì bá fẹ́ ṣèrìn àjò mo ti tún fẹ́ bọ́ síbi sọ̀látùl jámù bayna salatayn àti fẹ́ bọ́ síbẹ̀ àti parí kọ́sírù ànábì sallallahu alayhi wa sallam tí ibi tá ànábì ti máa ń wá ń dèrún kù òun ni pé ó rin ìrìn àjò thalathatu amyal tó bá ti pé mẹ́ẹ̀lì mẹ́ta ànábì ó ṣe kínni ànábì ó dèrún kù ìjọ mélòó ni ó fi wá dẹrùn. la pé muddatul qasri. muddatul qasri. gẹ́gẹ́ bí àdìsí ànábì sallallahu alayhi wa sallam. tí ń bẹ́ ń bi sunanu abi dawuda ń bẹ́ ń bi sunanu tirmidhi àdìsí náà fi yẹ wá pé ànábì kana rasul ànábì a máa dírun kù fún tisata ashara ayyam ànábì a máa dírun kù tó bá wà nínú àjò yóò dírun kù fún odidi 19 days aládìsí tó gbé wa bẹ́ẹ̀ 19 days lànábì fi dírun kù àrí mi tó sọ fún wa wípé ànábì dírun kù fún 18 days èmi ìdákọ ọjọ́ mẹ́wàá àmọ́ ní táwọn àáfàá wí ní tó jẹ́ àpanupọ̀ àwọn àáfàá àbíká ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ní wípé gbogbo ọjọ́ tá a bá fẹ́ lò ní ìrìn àjò làáfi dèrún kù tá a bá ti ní láníyàn wípé gbébi tí ń lọ yìí lọ lè gbé bẹ́ẹ̀ ìrìn àjò ní sì padà sílé mi ọba lóṣù kan níbi bí àdìsí mi ànábì lo tó lé lóṣù kan àwọn àfáà sì gbẹ pé gbogbo kódà gẹ́gẹ́ báwọn àfáà mi ti ṣèdẹ̀kùn kódà kó jẹ́ pé ọdún lọ fẹ́ lò tọ́sà gbé bẹ́ẹ̀. tọ́sà tí nínú ètò yìí ń gbé bẹ́ẹ̀ nkẹ́kẹ́ mọ́ wá ṣe ń bẹ̀ tí báyìí ti ṣe tán yìí ń padà sílé mi tọ́ ọ bá ń dérun kù wọ́n ní ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀. àti yanjú táìmù tá a máa fi ń dérun kù àti yanjú òǹdíwọ̀n tá a máa fi ń dí ẹ̀rùn kù àmẹ́jẹ́ àtúnṣáré yabẹ̀ wọn. ẹ wá jẹ́ ń béèrè kan ẹni tó wálé ọdún tó yí dùlù bàbá rẹ̀ àbíbi ilé tí ń gbé náà nígbà ó ti ń gbé Kaduna tẹ́lẹ̀ ó wálé ọdún ni sọ́wọ́n àpótí délé ó ti rí ìyá ó ti rí bàbá ó padà sílé kọ́ sọ́wọ́n ó tún dínú kàbí ẹni dínú. àfáàwá ẹni tí ń gbélu èbó tó wá Nàìjíríà. Ọlọ́run bá wa san yín lẹ́san. ìbéèrè tẹ béèrè yìí ń tó ṣẹlẹ̀ sí ànábì ti yanjú ẹ̀ fún wa. sallallahu alayhi wa sallam. ànábì sallallahu alayhi wa sallam. ibi tá ànábì ti dérun kù tá à ń sọ lọ́pọ̀lọpọ̀ ààyè Mẹ́kà ni. nílùú bàbá ẹ̀. ìlú bàbá rẹ̀ tí wọ́n bí i sí òun ni Mẹ́kà ànábì wa wà ní Mẹdínà. ní wọ́n ń kírun pé.
ń kírun pé ní Madina ó wá dé Mẹ́kà Mẹ́kà wá jẹ́ ìrìn àjò fún Mẹ́kà jẹ́ ìlú àjò Ànábì wá ń dẹrùn kún bẹ́ẹ̀ ìdáhùn sí béèrè yín ó ti jáde ń bẹ̀ hùn àmàlẹ́kùn rẹ̀ ni wípé n tó fi mú Ànábì sallallahu alayhi wa sallam dí ìrun kù tí ó sọ wípé mo ti délé bàbá mi ẹni ó bá wálé láti àjò tó wálé láti ìrìn àjò lọ́wọ́ àmọ́ ìrìn àjò ibi àjò tó wà wọn ó ti sọ́ dilé ẹni ó wálé iléyá ó wálé ọdún ilé tó wà wọn ó ti di àjòjì fún ọmọ àfi tó tóun bá ti lò ó níwọ̀n bá díẹ̀ òun tún ṣe kínú òun padà lọ ibi tóun gbénu. ti dáhùn rẹ̀ tán. tó bá wà lè jẹ́ òun padà lọ ibi tóun gbénu irú ẹni òun ó dírun kù nílé. nílùú bàbá rẹ̀. nílùú bàbá rẹ̀ tọ́lá Ànábì dírun kù nílùú bàbá rẹ̀ ní Mẹ́kà nígbà tó ní ilé mi wípé Mẹ́kà yìí kọ́ ni ìlú mi Mẹ́kà yìí kọ́ ni ń dúró sí ń tún padà sí Madina tá Ànábì fi ṣe léngbà náà tó bá wá lè jẹ́ wípé ọ̀nà kan ní aṣọ òun tó bá wá lè jẹ́ wípé Ànábì sallallahu alaihi wasallam ó ní lẹ́mìí wípé Madina tí mo wá yìí Mẹ́kà ní ìlú bàbá Ànábì sallallahu alaihi wasallam tó bá lẹ́mìí Madina tí mo wá yìí mọ̀kàn wá bẹ̀ ní padà sílé Madina náà yóò máa ṣe kí ni bẹ́ẹ̀ yóò máa dírun kù bẹ́ẹ̀ yóò máa pé ní Mẹ́kà tó bá wá padà sí Mẹ́kà tó jẹ́bi tó lóun fẹ́ dúró sí tọ́lá níyàn dúdú bẹ́ẹ̀ bóun ni ó ti máa wá sí nígbà náà ibẹ̀ ni ó ti máa wá kírun rẹ̀ pé. ọ̀dà ẹni tó wá travel lọ Àbújá tó láníyàn pé Àbújá tí ń lọ yìí ó kò débẹ̀ rí àkọ́kọ́ tí ń lọ yìí náà mo fẹ́ lọ lè gbé bẹ́ẹ̀ ni àgbájòjì ní bó ṣe kọ́kọ́ débẹ̀ wọn tó yóò ṣe kọ́ sílùú yóò dínú akẹwà bí ò ní dínú kù. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ níbẹ̀rẹ̀ tí èèyàn bá ti ní lẹ́mìí wípé ń lè gbé bẹ́ẹ̀. ọ̀túnmọ̀ pàjòjì lọ jẹ́ lọ́hùn báwọn. wọ́n bá ti ní ń lè gbé bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ ọ́ di lẹ́nu tí kọ́ máa kírun rẹ̀ láti pé kò sí láì fi kankan bẹ́ẹ̀ iná sì lọ dáa jù àwọn àti náà ń gbé bẹ́ẹ̀ ń padà sílé mi tí ń bá ń kírun rẹ̀ nírun onírìn àjò kò sí láì fi bẹ́ẹ̀ òun lọ dáa jù. Afáwa Abdul Gafar ẹni yòówù tó bá wá sọ wípé ntọ́lọ̀ ń fún òun yìí ntà Ànábì fún òun yìí òun ọ̀fẹ́ wọn máa kí i pé kò lẹ́sẹ̀ o kò ṣe kí ni kò lẹ́sẹ̀ torí bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó yẹ ọkàn rò wípé irun yìí ọkàn wọn ò balẹ̀ sí i kó wọn máa wá kí méjì ẹlòmíì ò rí gbá ìmọ̀ kí irun mi ò pé látijọ́ yìí. bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹni tí ẹ bá ṣàfà torí ẹlòmíì gẹ́gẹ́ bí àwọn sàbítà ló lè bá Ànábì kó sà ṣe nǹkan kárakára àfa mi náà lágídí pé o ṣe nǹkan kárakára lọ ẹlòmíì ọkà kú bẹ́ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe sí ọkàn mi wá balẹ̀ tó bá lóun ò wọ́n máa kí i pé ni kò sí láì fi ń bẹ̀ o àmọ́ kárẹ́ ẹni tí ò kí i pé tó ń ṣe onírìn àjò irú ẹni òun yóò gbà ládàá ju ìwọ tó ń kí i pé lọ. ṣé kí ni wọ́n á béèrè ẹni tó níyàwó méjì tẹnìkan gbé lọrin ìkan gbé kù. Abdul Gafar ó níyàwó méjì ìkan gbé lọrin ìkan sì ń gbé kù. èwo ló ti mọ̀ sí kọ́sùrù méjì. ẹni ó níyàwó méjì tí kan gbé lọrin tí kan gbé kù gbogbo ẹ̀ ṣe déédéé ní tànàbì ó ṣe déédéé tànàbì náà. sallallahu alayhi wa sallam. ìyàwó méjì ló ní ìlú méjì ló ń gbé ní tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ ìlú méjì ló ní ẹni ó ń gbé Èkó tó bá tún yá yóò tún kọrí sí Ìbàdàn yóò tún kọrí sí Àbújá ibi méjèèjì tó ní èwo nílé ń bẹ èwo lọ kàkún rìn àjò nínú méjèèjì èwo lọ kàkún ilé èyí tó bá kàkún rìn àjò ni ó ti máa kí méjì èyí bá kàkún lé yọ̀ máa kí pé èyí tó bá kàkún lé yọ̀ máa kí pé tó bá wá sọ tó ka méjèèjì kún náà wípé tó ilé náà ni mo fi méjèèjì ṣe gẹ́gẹ́ bí n ta wí níbẹ̀rẹ̀ pẹ̀lú mi lérò pé irun yìí mà wá dínkù tó bá fi méjèèjì ṣe ilé náà kò sí kíni kò sí láì fi ń bẹ àmọ́ kọ́ ọkà kan kún ní àjò kọ́ ọkà kan kún lé torí pé Ànábì sọ níbẹ̀rẹ̀ àdìsí inna Allaha ta'ala yuhibbu an tuhta rukhasuhu Ọlọ́run fẹ́ràn tó bá fún yín ní opportunity tó bá fún yín lẹ́dẹ̀ Ọlọ́run fẹ́ kẹ́ ẹ mú ẹ̀dẹ̀ wọn ni gbọ́dọ̀ wá ta kó gbọ́dọ̀ méjì mọ́ sọ́dájò
tó ọba lòun ṣe é bẹ́ẹ̀ kò sí wàhálà méjèèjì tó bá sọ méjèèjì di kíni. àjò kọ́ wa ní ọ̀tọ̀dọ̀ yálé ọ̀tọ̀dọ̀ ìyàwó Àjò ìkan gbé Kaduna ìkan gbé Kánò méjì dá ó di travel ìmọ̀ dín ìrùkù. òun tó ń wá fà tó pọ̀ nù. sáyìn rẹ wáyọ. èyí òun náà pọ̀ jù. sọyọ. tó pọ̀ jù ànábì ò ṣe báwọn. ọ̀dà tó bá ti rí báwọn fẹ̀ omi fẹ̀ kan sọ gbogbo orun tèmi di méjì. Abdul Gafar èyí ṣe báwọn. ọ̀dà kọ́ sọ gbogbo orun rẹ̀ di méjì gbogbo ń tà ń sọ fúnra wa látàárọ̀ yìí kì í ṣe àròsọ. àròsọ kọ́ o bẹ́ẹ̀. kì í sì ṣe làákàyè. ẹ̀ka tíra débẹ̀. ẹ̀ka ntọ́ ànábì wí ntọ́ ànábì ṣe tọ́ bá ti hàlà ànábì ṣe ká ṣe é bó ti ṣe wù ní. sallallahu alayhi wa sallam. ẹ̀yin mọ̀ yọ ọ̀sọ́ jọ̀sọ́ lọ gẹ́gẹ́ bí n ta sọ bí ọ̀rọ̀ eléyìí ti jẹ́nu ẹlẹ́ẹ̀kejì eléyìí ò ní béèrè àbí ò ní béèrè wọn ọ̀yanjú báwọn. eléyìí ò yanjú ọ wá kó al-jamu bayna as-salatayn. kẹ́ ẹ tó wá lọ bẹ̀ wọn. Na'am. ìbéèrè ni pé iktida'u al-musafiri bil muqimi. àlọ́ travel ní sèyí mo sì lẹ́tọ̀ọ́ sí kí n dínú kù. mo wá wọ mọ́sálásí wọn ṣe tán àti kí irun ṣáyé èmi náà sì fẹ́ kí ṣáyé tọ́ kí n máa dáhùn mi kí lọ́tọ̀ torí kọ́sìrì lọ́ọ́ dáa ni àbí kí n jọyìn wọn tí n bá wá jọyìn wọn tí tán bá kí dé méjì kémi ọ̀sálámà ń tèmi èyí wọn àkọ́kọ́ ọ̀dà wọn bá fún mi lọ́pọ̀túnìtì ibi àfẹ́ bá a ṣe máa mú gbáfà ní ẹ kírun fún wọn oníyàjò níyìn kí n wá sì máa mú ṣé mo lè torí tiwọn kí n kírun pé àbí ń dá méjì tèmi kí n kí méjì tèmi káwọn máa bá tiwọn so ẹ̀kọ́ wa ń kírun lànà náà naam labbaik. ìbéèrè tẹ béèrè yìí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ Jibrilu àtànàbì sallallahu alayhi wa sallam mal mas'ulu anha bi alama min as-sa'i. ọlọ́jà rí i ká bá. tó ń béèrè yìí ẹni tí ń béèrè gan-an ọmọ ju ọmọ kékeré ni wá. ju ẹni tí wọ́n ń bi lọ́rọ̀ lọ èsì tí ànábì fọ̀ fún Jibrilu. sallallahu alayhi wa Muhammad. bẹ́ẹ̀ ti gbé béèrè òun wá ti ó ti gbáǹsà jáde. naam. dákun ẹni tí ó ń ṣèrìn àjò. naam. ó wá dé ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ tìlú. tí wọ́n gbé lù. ó wá fẹ́ kírun irun tiẹ̀ ṣe lásọ fún wa wípé irun tiẹ̀ kó kírun méjì. naam. ó wá fẹ́ kírun lẹ́yìn ìmáàmù. ok. ìmáàmù sì ní ilé lòun wà yóò kí tiẹ̀ ní mẹ́rin. mẹ́rin bẹ́ẹ̀. ìbéèrè tẹ́ ń béèrè pé ṣé yóò kí méjì yóò wá sálámà lẹ́yìn ìmáàmù ni kò dáa bẹ́ẹ̀. tó bá fi lè mú tò lẹ́yìn ìmáàmù. tó bá ti tò lẹ́yìn ìmáàmù tí ó kírun tiẹ̀ pé ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá sọ ni wípé àfi kó o kí tiẹ̀ náà lákìpé o èyàn yarí mọ́ mọ́mù lọ́wọ́ o. ẹ má bínú o. Naam. ọ̀dà mo ti wá gbọ́ pé torí ẹ̀ pé mo gbúdọ̀ kí i pé kí wọ́n ní ẹ̀yìn sì fẹ́ kí i pé mo fẹ́ ṣe súnà yín wàá dá tò lẹ́gbẹ̀ẹ́ yín wàá dá dó lẹ́gbẹ̀ẹ́ kan ẹ máa kí ti yín kémi náà máa kí tèmi sọ yẹ bẹ́ẹ̀ nígbà tán kí jẹ̀mọ́ lọ́wọ́. àfàwà Abdul Gafar. Naam. tó bá rí báwọn. Naam. ó fẹ́ kírun jàmá nínú mọ́sálásí ìwọ sì jó nírìn àjò o sì fẹ́ kírun tiẹ̀ lákìpé irú tírú ẹni bẹ́ẹ̀ ó ṣe ẹ̀dẹ̀ tó yẹ kírú ẹni òun ó ṣe àbí tó yẹ kó ṣe fúnra rẹ̀ ní wípé kó fira rẹ̀ hàn ní hàn onírìn àjò fáwọn aráàlú. fáwọn aráàlú. ẹ dákun kọ́sírù lèmi ò kí o. táwọn aráàlú bá rí tóun fẹ́ kí kọ́sírù aráàlú tó bá jẹ pé ọ̀rọ̀ bá yé wọn dáadáa. tẹ̀sìn bá yé wọn. tẹ̀sìn bá yé wọn tó bá fira rẹ̀ hàn ní o. wọ́n lè yọ̀ǹda fún kó ṣe mọ́ mu. mo mẹ́mbà rí kò sí ní yàgbẹ́. kò sí ní ṣe kíni. kò ní yàgbẹ́. tọ́wọ́ táwa mùsùlùmí ọmọ ìyá kan náà ni wá káràlú ó yọ̀ǹda fún un tó bá yọ̀ǹda fún àbí kí màámu ó yọ̀ǹda tó bá yọ̀ǹda fún èyí tó tí ò sí fanfa ń bẹ̀ ní òkú yọ̀ǹda fún ní wá ń kíráka méjì tiẹ̀ yọ sálámà. òun stop irun tiẹ̀. òun stop irun tiẹ̀ tó bá ṣe báwọn tó ń jẹ́ tó ń yọ fẹ́ kí sọ̀rọ̀ àtúkọ́ sírù bá pọ̀ wọ́n ń kíráka méjì ìmáàmù oníkọ́ sírù náà kíráka méjì gbogbo wọn ń sálámà báyìí gbogbo àwọn oníkọ́ sírù náà ṣe kíni wọ́n sálámà àwọn tó bá wá wà nínú ìlú tí wọ́n fẹ́ kí tiwọn pé àwọn wà dìde wọn kíráka méjì tiwọn. táwọn ló tún wá yàn mọ́mú mi ni àbí wọ́n mọ̀. wọn ò ní yàn mọ́mú mi wọn ó kí méjì tiwọn báwọn kálukú ó kí méjì yòókù láti pé tọ́ba ti yá kálukú sí bí wọ́n ti ṣe nù tọ́ba wa lè jẹ́ wípé ìmáàmù fẹ́ kí ìrun àkípé ìwọ tó tò lẹ́yìn ìmáàmù ó fẹ́ kí méjì dákun nù kọ́ bá ìmáàmù kí tiẹ̀ kó pé àbí kọ́ ọmọ kí lẹ́yìn ìmáàmù
èyí òun ni àpanupọ̀ àwọn àfààní òní mú kọ́nu kọ́họ̀ wá àwọn kan sọ pé irú ẹni wọ́n wá dúró yóò wá jókòó lẹ̀ yóò máa retí bẹ́ẹ̀ kí kírun tán kó kírun tán kó àjọ sálámà rárá o wọ́n ní ọba àmú bẹ́ẹ̀ àwọn kan ní rárá yóò sálámà lẹ́yìn irun mọ́mù ní innama ju'ila al-imam liyutamma idha sajada idha raka'a idha kabbara idha qama nígbà tí ìmáàmù a ṣe fún wa wípé òun ni a gbọ́dọ̀ máa tẹ̀lé nígbà tí ìmáàmù bá ti dúró a gbọ́dọ̀ dúró idha kabbara fakabbiru gẹ́gẹ́ bá di ṣìdó tán tí ìmáàmù bá ṣe Allahu akbar káwọn ló gbẹ ẹni ẹ̀wí bẹ́ẹ̀ tọ́ba yẹn tó sẹ̀mí Allahu liman hamida ẹ̀yẹn sọ dọ́rọ̀ bana wa idha raka'a farkihu wa idha sajjada fasjudu nígbà tí ìmáàmù bá sálámà la gbọ́dọ̀ tó sálámà ní tí ìmáàmù bá ṣe làámọ̀ ń bá ṣe àyíyapa àmọ́mù bá yapa àmọ́mù ìrun yẹn bàjẹ́. ẹ jẹ́ n sáré béèrè kan. Naam. ẹni ńgbà tí màmá sọ pé sami Allahu liman hamidahu àwọn tó wà lẹ́yìn sọ pé rabbana lakal hamd ṣé ìmáàmù náà wí rabbana ni àbí wọn dàkẹ́ ń tiẹ̀. afáwa Abdul Gafar. Naam. béèrè tẹ béèrè yìí ṣe. mo máa béèrè ni yóò wúlò fara yìí. àdìsí ànábì ta ka ohun tá ànábì sọ ni pé فإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد فقولوا ربنا لك الحمد رواية منه أبيكاني ربنا ولك الحمد يا إمام كاتو تو ربنا ولك الحمد nígbà tí màmú bá sọ pé سمع الله لمن حمده àwa tá tó lẹ́yìn rẹ̀ ó sọ pé kíni ربنا ولك الحمد nígbà tá a bá wọn sọ Rabbana walakal hamdu ìmáàmù náà wí Rabbana walakal hamdu. ìmáàmù ò ní dákẹ́. ìmáàmù ò ní dákẹ́ sami Allahu liman hamida ìmáàmù nìkan ni ó wí. yóò dá wí. àwa jàmọ́ ò tún ní dìde pẹ̀lú ìmáàmù káwọn náà ní sami Allahu liman hamida o. wọ́n ní fa idha kabbara fakabbiru fa idha raka'a farka'u fa idha sajada fasjudu. فإذا كبر فكبروا فإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد. nígbà tí màmú bá ní sami Allahu liman hamidahu níta nàbí ni a wí ni ẹ̀yẹn tẹ́ wà lẹ́yìn ẹ̀ sọ pé rabbana walakal hamdu àmọ́ kò ní kí màmú náà ọmọ wí bẹ́ẹ̀ màmú náà sọ rabbana walakal hamdu náà tiẹ̀ náà. yóò wù tiẹ̀ náà. bí àárín bẹ̀ wọ́n ti rí nu. ká bọ́ síbi. al-jam'u bayna as-salatayni. Al-jam'u bayna as-salatayn. àsìkò wa kù dín kínní. ìṣẹ́jú mẹ́wàá. Al-jam'u bayna as-salatayn ọlọ́run ó fún wa ní ọ̀ǹda tá a lè wí. nítorí pé ní jam'u bayna as-salatayn ni pé ìrun méjì ká kí lákòókò kan náà. ìrun méjì tá a fẹ́ kí lákòókò kan náà ń condition ni ó mú wa kí. ìbá màmá. lákòókò kan náà torí gbogbo ẹni yòówù tó bá kírun láì ṣàkókò rẹ̀ kò ní ìrun. gbogbo ẹni yòówù tó bá kí irun láì ṣe àkókò rẹ̀ kò nírun. nítorí pé ẹ̀jẹ̀ mọ́mọ́ lẹ́fi wíbẹ̀ ni. èmi kọ́ mo wíbẹ̀ ànábì ló wíbẹ̀ ọlọ́run ló wíbẹ̀ ọlọ́run inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Sadaqallahul azim. ẹ gbọ́ àgbọ́yé. ká kí irun ní àkókò rẹ̀ ó ní táìmù tá a gbọ́dọ̀ kí gẹ́gẹ́ bá disa ànábì sì ti ń ṣàlàyé fún wa pé táìmù tá a máa ń kírun àsùbá táìmù tá a máa ń kírun àṣùbà nígbà tí àlùfájàrí bá ti yọ ni. táìmù tá a máa ń kírun títí dìgbà tí òòrùn ó fi yọ táìmù àṣùbà nù. ọ̀rọ̀ nípa àkókò wo ló tún wá dáa jù á máa sọ níjọ́ tó lọ́n bá máa yè wá. àmọ́ táìmù tí òòrùn àṣùbà tó nígbà tí àlùfájàrí sadiq àlùfájàrí hatta yatabayyana khaytul abyad min al-khaytil aswad min al-fajr. táìmù wa ni táìmù tó yẹ pé àwa náà rí i pé ilẹ̀ tó dúdú ti ń ṣe kí ni ti di mímọ́ táìmù àlùfájàrí nù táìmù tí a máa ń kírun àyílà tí táìmù bẹ̀rẹ̀ àwọn tí ń bẹ́ẹ̀ bí nẹ́ẹ̀tì wọn náà ó ṣe ní láǹfààní o ó ṣe ní láǹfààní o àwọn tó jó ní yìí máa ti gbé kalẹ̀ fún wa àmọ́ gẹ́gẹ́ bí táàmù nẹ́bì ti sọ tó jáde sí ni pé táìmù tá a máa ń kírun àyílà idha zalati shams oòrùn bá yẹ tàrí. nígbà tó oòrùn bá yẹ tàrí oòrùn tí ó yọ ní táìmù bíi títí yọ òun tó bá di pé oòrùn wa ń bọ̀
òrùn bá ti yọ lọ lè wọ̀ tóòrùn bá ti bẹ̀rẹ̀ sí yọ ìrìn tí ọmọ rìn ń tó bá ti rìn ń dé àárín ọ̀gúngún sánmọ̀ tó bá ti rìn ń débẹ̀ tó bá ti wá yẹ̀ díẹ̀ tó ń lọ bí tí ó ti wọ̀ àyílà bẹ̀rẹ̀ ń gbà wọn gẹ́gẹ́ bá nàbì sọ yọ ọmọ wa lọ tí túbọ̀ gé wọn bá ti yẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó rùn ti yọ òun bògì ọmọ lọbẹ̀ yọ ọmọ wa gùn díẹ̀ tẹ́ẹ̀mù àyílà sí ń lọ ńgbà tó bá ti yẹ̀ tàrí dáwọn gàlágà máa ń pè tó bá ti yẹ̀ tàrí òrùn ọmọ wa gùn díẹ̀ bògì ọmọ gùn òrùn ọmọ lọ bí títí lè wọ̀ bògì ọmọ gùn díẹ̀ àyílà ti tó láti gbà tó bá ti yẹ̀ tí bògì ọmọ ènìyàn ó fi ṣe dédé rẹ̀ àbí bògì gbogbo nǹkan ó ti fi ṣe dédé nǹkan gbogbo táìmù àyílà ni táìmù alásàrí bẹ̀rẹ̀ nígbà wo nígbà tí bògì ọmọ ènìyàn bá ti ṣe dédé èèyàn àbí bògì kíní kan ló gbé kalẹ̀ tí bògì òun bá ti ṣe dédé nǹkan náà táìmù alásàrí bẹ̀rẹ̀ òun náà máa wá gùn lọ títí tí bògì wọn ó fi di ìlọ́po méjì nǹkan òun gbogbo táìmù náà táìmù alásàrí táìmù magrubi bẹ̀rẹ̀ nígbà tí oòrùn bá ti wọ̀ táìmù magrubi òun ló kéré jù kìí fẹ́ ju bí ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ nígbà tó oòrùn bá ti wọ̀ títí dìgbà tí safakol ahmad tí ó fi wọlé tóòrùn bá ti wọ̀ àwọn náà ti rí tóòrùn ti wọ̀ á tún máa rí àwọn wúwú kan tí ó tún safakol ahmad ni pé lẹ́yìn tóòrùn ti wọ̀ táwọn náà mọ̀ tóòrùn ti wọ̀ á mọ̀ wá rí àwọn nǹkan kan tó yẹ pé yọ pọ́n òun làwọn àgbàlagbà máa ń pè ní tanmóko ńgbà tanmóko òun bá ti wọlé báyìí tí gbogbo nǹkan ti dúdú ìṣá yìí bẹ̀rẹ̀ bí àwọn àkókò òrùn ẹni tí ó bá ti kí ìrun òun lákòókò rẹ̀ kò nírun ẹni bá wá mọ̀ọ́mọ̀ tí ò kí lákòókò rẹ̀ ta ní ònírun yìí kọ́dà àwọn àfáà kan sọ pé tọ́ ọ bá san Ibn Baz ní tọ́ ọ bá fi mú ọmọ mọ̀ ní bí àdìsí ànábì tí ń sáré ó ní al-ahadu baynana wa baynahu as-salat wa man tarakaha faqad kafar ó ní nítorí mú wa yàtọ̀ sí àwọn gèfèrí òun nìrun ẹni ó bá mọ̀ọ́mọ̀ fi ìrun lẹ̀ ó ti di gèfèrí nù ó wá sọ wípé ìtumọ̀ ẹni ó bá mọ̀ọ́mọ̀ fi ìrun lẹ̀ tó di gèfèrí ni wípé tó bá fi mú ọmọ kí ìrun kọ́ wá ní kọ́ lọ lè tún rùn ún san tí Ibn Baz sọ fún àwọn ọmọ ẹgbẹ́ o kí ìrun ní táìmù rẹ̀ wá ní mo fẹ́ tún san ó ti di gèfèrí nù o mọ́ tún san mọ́ kọ́mọ tuntun san mọ́ tó bá fi mú ọmọ kí ìrun ní táìmù rẹ̀ tó fi kọjá àdìsí ànábì tí Ibn Baz tún ní gbẹ́tò ó lọ ní faqad kafar ànábì wíwẹ́ faqad kafar ó ti di gèfèrí tó bá ti rí báwọn irun gbèsè owó ní gèfèrí tó yọ kírun tó mọ̀ọ́mọ̀ tó kí ní táìmù rẹ̀ gbèsè owó lórí wọ́n wùdà san gbèsè kan tọ́ra astaghfirullah la ilaha illallah tó bá fi mú ọmọ kírun ní táìmù rẹ̀ àmọ́ àwọn àfáà sọ wípé ẹtí ọba kírun táìmù rẹ̀ látara àdìsí tá a kà ń tó bá fi lè kọjá ó lè kí ní àkókò míì àmọ́rú ẹni òun náà ti ṣẹ̀ lọ́hùn kò túbá tó bá jẹ́ wípé ọmọ ẹ̀gbọ́n tí mo fẹ́ fàyọ níbi ẹni yòówù tó bá mọ̀ọ́mọ̀ fi ìrun lẹ̀ lákòókò rẹ̀ tí ìṣe kébé yóò ní reason tó lágbá ìdájọ́ méjì làwọn àfáà ní bẹ fún àkọ́kọ́ ìdájọ́ ni wípé kọ́mọ́ òlẹ̀ tún kí o kó tọrọ àforíjìn torí pé ni òun ti di gèfèrí Ibn Baz wí báwọn àwọn kan wá ní tó bá ti rí báwọn gbogbo ìgbàkigbà tó bá ti rántí yá kí àmọ́ ṣe lọ́hùn. èwo ni ká wá múnu méjì. afa Abdul Gafar tí àwa náà bá wù ẹni ó bá jẹ́ ọ̀lẹ tí ó sì tún tí ọmọ ẹni tó ń pè ní ìdájọ́ dáadáa wọ́n àti fílẹ̀ wọ́n ní ká má wọlé tún kí mọ́ ẹjá máa ṣe astaghfirullah tó lọ fẹ́ máa ṣe òun ó rò pé ń tọrọ ọ̀run ní tọ́wọ́n bá ti fẹ́ díjì wọ́n tán ìtumọ̀ faqad kafara tí Ibn Baz wí ni pé ó ti di gèfèrí gbogbo ṣẹ́ tó ti gbáyé ṣe ti di bíbàjẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mí ni òun ti condemn gbogbo ìgbésí ayé èèyàn mọ́yàn lọ́wọ́
Ibn Baz. ní Ibn Baz tó ahùn so ti mọ̀ọ́mà ṣe náà al-ahdu baynana wa baynahu as-salat wa man tarakaha Faqad kafara. ìtumọ̀ wa man tarakaha fi hamdan kun níbi sáré òtí ẹ faqad kafara tó bá fi mọ̀ọ́mà filẹ̀ ó ti di gèfèrí ẹni tó bá wá ṣe gèfèrí tó bá padà wá fẹ́ ṣe ìsìláàmù irun wo wà ní gbèsè wo lọ́lọ́ ní ọmọ san wọ́n máa wulẹ̀ san gbèsè mọ́ bí ẹni tí ń ṣe mùsùlùmí tó wá lóun ò ṣe ìsìláàmù mọ́. Àwọn nígbà tí mo padà wá di mùsùlùmí yìí o ìjọ mẹ́wàá lòun lò lórí ẹ̀ ìjọ mẹ́wàá wọ́n fẹ́ san gbèsè irun irú wọn wọ̀nyí sọ pé kéèyàn san gbèsè irun wọ́n bẹ̀rẹ̀ tuntun lóko wọ́n bẹ̀rẹ̀ tuntun nítorí nígbà tó ti ṣe gèfèrí gbogbo kíni ti bàjẹ́ ètò òṣìṣẹ́ síwájú ti bàjẹ́ ọlọ́mọ ṣe wá ní gèfèrí. alijamu bayna salataini. àfàbù Gafar bí a ń lọnu kí ni wọn máa mú wa ṣe kí àwọn àrùn yìí láì ṣàkókò rẹ̀ àkókò rẹ̀ tá a ní ìṣàkókò rẹ̀ ní pé àkókò tá a ti sábà tá a níbi ti sà fún wa àmọ́ kí ni wàá mú wa tí ó tún máa fi dátún yí àkókò òun padà ànábì náà ló ní ayé padà sallallahu alayhi wa sallam àkókò rẹ̀ náà láwàá pè ní tìtorí àwọn kọ̀ǹdíṣàn yìí tó dé bá wa yìí àkọ́kọ́ nínú tí máa mú yàn ṣe jámù bayna salatayni wípé tó ó kírun méjì pọ̀ lẹ́ẹ̀kan náà àkọ́kọ́ bí tá ànábì tí ọkọ̀ ṣe pé ànábì ń bẹ ní àràfà àti Muzdalifa. nígbà tí wọ́n ṣe hajj lọ́wọ́. gbogbo ìgbà téèyàn bá wà ní ìgbà tí wọ́n ṣe hajj lọ́wọ́ òun nǹkan méjì tún ṣẹlẹ̀ sí wọn. béèyàn bá wà ní àràfà ẹlẹ́ni tí ń ṣe hajj lọ́wọ́ bá ànábì ti ṣe ni pé ànábì á máa kírun òun papọ̀. ìrun àyílà tá ànábì ó kì í gbà tó bá wà láràfà àti ìrun àlásàrì jámù làǹnábì máa ṣe lára àfáànù yóò kí méjèèjì papọ̀ ní táìmù àlásàrì yóò kí àyílá yóò kí àlásàrì ní tìtorí màṣákà torí ìnira tí ń bẹ ìnira tí wọ́n rí ní ìrìn àjò àràfá lànàbì fi ní kéyìn ní fi máa ń kírun méjèèjì papọ̀ gbogbo àwọn tó bá ti ṣe hajj rí wọ́n máa ń kí pọ̀ ni torí ìnira tí ń bẹ ń bẹ ni wọ́n fi kí méjèèjì papọ̀ táìmù tí wọ́n wá kí méjèèjì papọ̀ òun ni táìmù tó máa wà ní táìmù àlásàrì àsìkò alásàrì wọn fi kí méjì papọ̀. àsìkò alásàrì wọn fi kí àtàyílà àti alásàrì lákòókò alásàrì wọn fi kí fún gbogbo ẹni tó bá wà láràfà nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ìrìn àjò ni wọ́n tún wá kí gbogbo kọ́sìrò wọ́n tún wá kí rákà méjì wọ́n wá kí láyìlá wọ́n kí rákà méjì ní alásàrì lẹ́yìn rákà yọ sálámà láàrin méjèèjì ṣé wọ́n tún wá ṣe ìkọ́ ọmọ àtúgbèrò dúró ni àbí wọ́n tún rún mí pé. kí ni wọ́n ń pè ní ìkọ́ ọmọ. náà gbèrò dúró. ìkọ́ ọmọ ni kéèyàn ó tún gbé. Allahu akbar. wọ́n ṣe ìkọ́ ọmọ míì wọn ò ní ṣẹ̀ṣẹ̀ tún pè irun míì dé. ìrun ọyọ kan tó bá pè irun ìgbín méjì. tó bá kí irun tọ̀hún tán tó bá irun ẹyọ kan tó bá ti pè níta fi máa ń pè irun ni pé à máa ń fi irun pípé so àkókò irun fún yàn tó a bá ti wá pè irun tán sọ̀látùl kọ́sìrì tó fẹ́ kí láràfá yóò kírun àyílà àtàlásàrì papọ̀ àyílà rákà méjì ní ó kí yọ sálámà alásàrì náà rákà méjì ní ó kí. mo gbọ́ yé. láàrin méjèèjì yóò wá ṣe káámọ̀ nìkan ọba jẹ́ ọkọ̀ ká àyílà tán àyílà ní ọkọ̀ọ̀kọ̀ kí torí òun náà lọ sáwájú ó wá fẹ́ kí ní táìmù alásàrì yóò ká àyílà tán rákà méjì yọ sálámà gẹ́gẹ́ bá a ti sọ fúnra wọn pé yóò ké súrà àti fátíà yóò ké fati àti súra yóò sálámà lẹ́yìn rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá kí alásàrì pẹ̀lú kámà yóò ṣe ìkọ́mà ti Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu yóò ṣe ìbáhùn délẹ̀ wọ́n wá fi kí alásàrì bá a ti máa ń kírun nígbà tá Ànábì bá wà ní ara sínú tó bá wá lè jẹ́ wípé kì í ṣe àràfá lèèyàn bá wà tí ò jẹ́ onírìn àjò tí condition bá ṣẹlẹ̀ sí ara condition tí máa ń ṣẹlẹ̀ sí ìyẹn téèyàn fi máa ń kírun olóòpó mẹ́rin ní méjì ìrun mẹ́rin táwa jàn pọ̀ oníjàmù ara condition tí máa ń ṣẹlẹ̀ sí ìyẹn àkọ́kọ́ tá a yọ pé téèyàn bá ń bẹ láràfà ẹlẹ́ẹ̀kejì pé téèyàn bá ń bẹ ní Muzdalifa ìrun jámù náà láàkì ń bẹ ìrun jámù táwa kí ń bẹ táìmù ìṣááyì ẹ gbọ́ àti táìmù
ìrun táìmù ọ̀run magrubi àti táìmù ọ̀run ìṣáì láàkì ìrun méjèèjì papọ̀ á kí magrubi láàkì pé á wá kí ìṣáì ní mélòó á kí ní méjì lópin ìgbà tó jẹ́ pé a tún wà ní ìrìn àjò nǹkan méjì ló ṣèyàn a wà ní ìrìn àjò a sì tún wà níbi ìnira ìrun ìrìn àjò ìrun onírìn àjò níbi ìrun ìṣáì bá ti sọ fúnra wa ní pé rákà méjì àmọ́ ó wá fẹ́ ṣe jámù torí pé wọ́n ti ṣe wàhálà ó ti rẹ̀ wọ́n ànábì wa ni wọ́n wá kírun magrubi àti ìṣáì magrubi yóò kí ní mẹ́ta ìṣáì yóò kí ní méjì àmásìkò magrubi náà ó kí méjì àmásìkò magrubi náà yóò kí méjèèjì èyí wọn làwọn àfáà ń sọ ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ fara mọ́ wípé ká kí sọ̀látù jámù bẹ́ẹ̀ na sọ̀látẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àfáà ló fara mọ́ pé ká kí méjì ẹ̀rùn magrubi àti ìṣáì ká kí méjèèjì pọ̀ ní táìmù magrubi òun ló dáa jù lọ́rọ̀ọ̀rùn ju Islam fara mọ́ jù òun náà máa ń pè ní aljamu tekdim jamu tekdim náà jámù ní ìrun alákìípọ̀ ni táwa kọ́kọ́ fi táwa á fa ìṣáì síwájú á kí ìṣáì ní táìmù magrubi tekdimu nù àwọn àáfàá míì náà wọ́n fara mọ́ wípé tó a tún lè kí ní táìmù ìṣáì tá a dá magrubi dúró òun á pè ní jámù takhir náà bá ti ṣe nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a máa ń gbà á. ọdún méjì àkọ́kọ́ ni Muzdalifa Àràfá ẹlẹ́ẹ̀kejì ni bí ní àjò bá jìn dáadáa tó ti wá rẹ ni àájàrún pọ̀ á sì kọ́ sírù rẹ̀ náà. àkọ́kọ́ ni Muzdalifa Àràfá ẹlẹ́ẹ̀kejì Àràfá méjìlẹ̀ jàpọ̀ mẹ́yàn. àkọ́kọ́ èèyàn wà l'Àràfá ẹlẹ́ẹ̀kejì èèyàn wà ní Muzdalifa àá máa ń jàrún pọ̀ ọ̀nà tá a tún máa mọ̀ tún jàrún pọ̀ òun nípa bá wà ní ìrìn àjò tó jìn kì í ṣe pé mo lọ láti yà ń lọ lọrin lọ fa o. Gafar Gafar àbójì àbó náà jẹ ni. ìrìn àjò tá a máa ń dẹrùn kù gẹ́gẹ́ bí táwọn àfa gbogbo ìrìn àjò tá a máa ń dẹrùn kù a lè ṣe jámù bí iná sọ̀lá tẹ́yì. ọba àgùnmọ́tò lọ. ọba àgùnmọ́tò lọ. dààmú rárá. ọba àmọ́ dààmú. nítorí níta lẹ́yìn ọ̀rẹ́ wa kan gbénu wípé nígbà tó yẹ pé inú mọ́sálásí ó ní. òjò pa wá. a sì tún máa wá dín a sì máa jẹun pọ̀. Haúsá kárì bójú bá sún pẹ́rẹ́ wọ́n ti jáwọ́ wò ni. ẹ̀yin kì lọ́dọ̀ wọn báwọn. dáadáa. kò sí ntọ́ dáa jù ni wọ́n ń ṣe o. tójú ò tí rọ̀. tójú ò tí kò í ṣe dandan kó ara ọ̀nà tá a tún gbà máa dẹrùn kù ńgbà atẹ́gùn bá pọ̀. nígbà téèyàn bá ní fọkànbalẹ̀ à ń sáré kanú o. bẹ́ẹ̀ni. ìgbà tá a máa ń jẹun pọ̀ tá a ṣe jámù bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àtẹ́yìn kásáré yabẹ̀ àwọn àrùn téèyàn máa ṣe jámù fún àìkírun àṣùbà àtàyí là pọ̀ o. ìrun méjì náà là máa ṣe jámù fún ìrun àlásàrì ìrun àlásàrì àti ìrun àyílà àlèkí pọ̀ ìrun magrubi àti ìṣáì àlèkí pọ̀ àlèkí àlásàrì àti magrubi pọ̀ àlèkí àlásàrì àti magrubi náà pọ̀ ànábì ò ṣe sallallahu alayhi wa sallam. tó ànábì bá sì ṣe sallallahu alayhi wa sallam ká ṣe òun lọ da òun lásìrò rẹ̀ ń bẹ̀. tó àsìkò wa ń tó tán díẹ̀díẹ̀. àfáàwà Abdul Gafar ọlọ́run ní dàwọn yín bàbá làbáyé. àárín ìgbà àwọn ìgbà tá a máa ń dírun tá a máa ṣe jámù bí iná sọ̀lá tẹ́yìn àkọ́kọ́ ni ìgbà tá a bá wà l'Àràfá àti Muzdalifa a lè kírun méjì pọ̀ bẹ́ẹ̀ a lè kí magrubi àti ìṣáì a lè kí àyílà àtàlásàrì ìgbà tá a tún máa ń jàrún pọ̀. bí ìrìn àjò bá jìn. bí ìrìn àjò bá jìn téyìn ní tó fẹ́ ṣe ìrìn àjò bá wá fẹ́ gẹ́gẹ́ wọ́n ní wa in kharaja min manzilihi ba'da zuhr jama'a baynahuma jamu tekdim wọ́n tà níbi bá ti jáde nínú ilé rẹ̀ lẹ́yìn àyílà tà níbi bá jáde jama'a baynahuma jamu tekdim jamu tà níbi ó ṣe ni pé jamu tekdim ni ó ṣe. ẹ gbọ́ jamu tekdimu ni ó ṣe àmọ́ wà in kharaja qabla gurubi shams tá nàbí bá wá lè jáde ṣáájú kóòrùn tó wọ̀ jamu al-maghrib wal isha'i. yóò kí mẹ́gbẹ́ ìṣáì papọ̀. magrubi àti ìṣáì lànà bí ó kí papọ̀. ẹlẹ́ẹ̀kẹta wà in kharaja ba'da gurub tá nàbí bá jáde lẹ́yìn tí òòrùn ti wọ̀ jama al-isha'i ma al-maghrib jamu tekdim yóò kí ìṣáì àti magrubi lànàbí ó kí pọ̀ èyí wọn náà ń pè ní jamu tekdim. yóò kí lásìkò magrubi nìyẹn. ẹ gbọ́ àkọ́kọ́
bá nàbí wa in kharaja qabla ghurubi shams tá nàbí bá jáde ṣáájú kóòrùn tó wọ̀ oòrùn èèwọ̀ oòrùn èèwọ̀ ló fi jáde. ó jáde níta nàbí ò sèǹtẹ jama al-maghribi wal isha'i jamu ta'khir. yóò kí mẹgbẹ ṣáyé. oòrùn èèwọ̀ kọ̀ wá tí débi tí ń lọ magrubi tó òní tí kí magrubi torí pé kò ní dúró lójú ọ̀nà. kò ní dúró lójú ọ̀nà. yóò máa lọ yóò wá lọ lè kí bọ́ bá délé láfta. bàbá wa délé yóò wá débẹ̀ ìṣáyì lásìkò ìṣáyì yóò wá kí magrubi méjèèjì magrubi àti ìṣáyì òun náà ń pè ní jamu ta'khir. jamu ò ti lé lọ́ra nu. ti lé lọ́ra nu. táà nàbí bá wá jáde ba'da ghurub. lẹ́yìn ìgbà tó ń wọ̀ tán lọ jáde. òòrùn ti wọ̀ ọ wá jáde níta nàbí òsèǹtẹ̀ jama al-isha'i wal maghrib yóò fa ìṣáyì òun síwájú táìmù ìṣáyì ò tó yóò fa síwájú ẹsẹ̀ yóò wá fa ìṣáyì síwájú yóò kí magrubi tán yóò wá fi ìṣáyì lé lásìkò magrubi òun náà ń pè ní jamu tekdim. nígbà tó bá fẹ́ sẹ́rìn àjò ànábì a máa dẹ́rùn kù bákan náà ànábì a máa dẹ́rùn kù fi halati wujudil matar. bójú bá ń rọ nígbà tá a bá ti rojò àbí nígbà tá a bá ní ìrànkẹ́ tó òjò ló fẹ́ rọ̀ yìí òjò ló sú yìí o èyàn wà lórí ewu. bẹ́ẹ̀ni. torí pé kí tíra míì mọ̀nàkà ń sọ pé tó kọ́dà bí òjò bá sú tó fi máa wá lè rìn tí ẹ̀rẹ̀ fọ́ máa wá ta sí ọ̀la tọ́nà wà fẹ́ wọ nójò tẹ́rọ fún kó o kírun méjèèjì papọ̀ òun ló jẹ́ ìrọ̀rùn jù kó o wá ṣe é bà nẹ́bi ti sẹ́wọ̀n lọ́gbà aládájú tàbá wa rẹni tó ní ó tún lè lárí wọ magrubi ó tún wá wálé tójòtójò ó tún lọ lè pààrọ̀ aṣọ ó tún wá lọ lè kí ìṣáyìí náà kò sí ìbàjẹ́ ń bẹ̀ o. àmọ́ ò sí dà tó. àmọ́ ò sí dà tó ládàá ò ní pọ̀ tó tẹni tó ṣe jámù. ò ṣe súnà nábì. ò ṣe súnà nábì. èyí sàálù súnà. èyí sàálù súnà nù. ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún fi marod. bàbá rẹ̀ nígbà tó bá rẹ̀ yẹn a máa ṣe jámù bí iná sọ̀lá tẹ́yìn. Ọlọ́run tó máa láfi àyẹ̀wò ẹ̀jẹ̀ sáré kíkọ́. ẹ̀jẹ̀ sáré yọ̀dà fún la ilaha illallah. lára àwọn tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí ẹni tó wà ẹni tí dámọ̀lẹ̀ istihadọ̀ ẹ̀jẹ̀ àwọ̀ dáadáa láàmú àbẹ́ni tó látọ̀ sí. bẹ́ẹ̀ni Ọlọ́run ara sáré mọ́. tára bá ti mọ́ lọ́wọ́ kan àyílà àti kókì papọ̀ àbẹ́ni tí ó wà ní egbò kan bẹ lára rẹ̀ tó egbò tí ń bẹ lára rẹ̀ kò ní ìdíkọ́ máa fomi sí gbogbo ìgbà. nígbà tó ṣe báyìí yóò máa fà nira fún un. sàlùwàlá yìí là kí n pọ̀ lọ́wọ́ lásàrì. sàlùwàlá yìí là kí ayílà tà lásàrì pọ̀. sàlùwàlá magrubi kí pọ̀ magrubi àti ìṣáyìí bá pọ̀. lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́ ọ̀sàlùwàlá lẹ́ẹ̀mẹ́ta. ọ̀sàlùwàlá lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta lé ìjọ kan ọ̀sàlùwàlá lẹ́ẹ̀mẹ́ta. ìsìláàmù lọ́rọ̀ọ̀rùn fún wa báwọn èyí wá sọ wípé mo fẹ́ lo agbára tó o bá wá fẹ́ lo agbára ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí àdìsí tá a sọ fún wa pé ànábì wa kóró ojú sáwọn mẹ́ta tí wọ́n sọ fún ànábì pé tó wọ́n máa ṣe rẹ̀ nídìí ẹ̀ ó nídìí rẹ̀ èyí tó gbàgbé aládájú ní tó kọ́ fẹ́ yàwó èyí tó gbàgbé aládájú ní pé má gba àwẹ̀ gbogbo ojoojúmọ́ ayé ó kó bá rẹ̀ èyí tó gbàgbé aládájú ní wípé jí lóru sùn èyí fi gbogbo òru yan náfìlà gbogbo tí ó bá ti fa ìnira níbi ẹ̀sìn ànábì ní wọn ọ̀fẹ́. sallallahu alayhi wa sallam. àìgbọ́ ànábì ó ní ad-dinu yusrun walan yushadda ad-dina ahadun illa ghalabahu fasaddidu. sallallahu alayhi wa sallam. wa qaribu. tọ́ ọlọ́mọba àdúgbò fún mọ́mú wa ọ̀rọ̀ àkè bàbá bá yanjú gbogbo ń ta fẹ́ báyìí àti lo wákàtí kan tún lé ìṣẹ́jú mẹ́ta báyìí àbí ìṣẹ́jú mẹ́jọ ló tún lé ni baba mama lọmọ sábà san ilé san lórí o ọlọmọdún yìí ní ládàá rẹ gbogbo àtà ń gbọ́ wa náà lọ́n dàkún jó wúlò fún wa ọlọ́run ò ní kí ìbéèrè kankan wá ní òní nù inṣàlá máa pàdé bàbá àmọ́mù ní ìjọ mẹ́jọ kúnmá pẹ̀lú àwọn tọ́pìkì míì tó tún yẹjú nínú àwọn ọ̀rọ̀ tó bá bá ọ̀rọ̀ ìsìláàmù wa mu gbogbo ẹni bá ní ìbéèrè náà nọ́mbà tẹ́ máa ju ìbéèrè sí fún wa nù bí a mọ̀ ní ìbéèrè báyìí náà kẹ́dẹ́kọ́ ni kọjá sí kọ́tà àti pírógàmù lọ́wọ́ náà sẹ́ńdì ẹ̀ sí wa pẹ̀lú ògbó ọlọ́run àwọn àgbàlagbà ọba àtúntì rẹ ọlọmọdún yìí ládàá rẹ o wala ma sha Allahu la quwwata àwọn ọmọ kí wọn náà ọlọmọsá gbàdúrà wa rabbana zalamna anfusana fa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar àwọn àgbàlagbà tá a pè wá tẹ̀sí jẹ́ wa lẹ́ẹ̀kan náà ẹ bá ń kí náà àti iná fún wa ọlọ́run lọ bẹ̀rẹ̀ sọ̀kọ́ bá asan ọlọ́sẹ̀ olórí bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar
فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحانك الله بحمدك نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين.